Fìdíjà screen gbogbo ibi tẹ́ ti ń bọ̀ mí nílò kò tàbí lẹ́yìn jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba torí pé ẹ̀yin ni Ọlọ́run wa àdúpẹ́ tí ẹ pa wá mọ́ tí ẹ jẹ́ ká tún ti rí ọjọ́ kejì nínú oṣù kejìlá ìyẹn ọjọ́ àbámẹ́ta àkọ́kọ́ agbègbè àfihàn àti ọlá forúkọ yín bí a bá ní ká sanwó fún afẹ́fẹ́ tí à ń fẹ́ símú èló ni a lè san èló ni ìdíyelé tí a lè san àbí gbogbo tí ẹ̀yin Olúwa ń ṣe fún wa àdúpẹ́ nítorí pé ọ̀fẹ́ lẹ ṣe fún wa àrí àánú gbà ni ògo ni forúkọ yín ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín àmín orúkọ Jésù ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kejìlá ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ọba àwọn ọba àkọ́sórí wa ni a mú nínú ìwé ìfihàn orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún ìwé ìfihàn orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlógún ó sì ní lára sọ rẹ̀ àti ní ìtàn rẹ̀ orúkọ kan tí a kọ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìfihàn orí ìkíní ẹsẹ̀ ìkarùn dé ìkẹfà ìwé ìfihàn orí ìkíní ẹsẹ̀ ìkarùn dé ìkẹfà tí ó kà báyìí pé àti lọ́dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí òtítọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí ó sì fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ tirẹ̀ ní ògo àti ìjọba láé àti láéláé àmín wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ọjọ́ àbámẹ́ta. Ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá títí dé ìkọkànlá wípé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eékún kí ó máa wólẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Baba ní ìṣàkóso ní ọ̀run àti ní ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀ àti ní ìsàlẹ̀ ayé gbogbo eékún máa ń wólẹ̀ fún ọba tí ó bá wà ní agbègbè ìṣàkóso rẹ̀ ní kété tí ó bá wọ agbègbè ìṣàkóso ọba mìíràn ó di ẹni tó tẹ̀lé òfin ìjọba ìlú náà nìyẹn fún Jésù àkóso tí a fún wa ní àkóso tí a fún Jésù wà ní ọ̀run àti ní ayé àti ní ìsàlẹ̀ ayé ìṣàkóso náà lágbára tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ pé gbogbo ibi tí ó bá lọ ọba ní nítorí gbogbo ọba mìíràn gbọ́dọ̀ tẹríba fún un nítorí ìdí èyí ni ó fi jẹ́ ọba àwọn ọba bíbélì kíkà wa tòní wípé Jésù ti sọ wá di ọba àti àlùfáà sí Ọlọ́run nítorí náà ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan tí a ní fún àti ní agbègbè fún ìṣàkóso wa láti jọba lé lórí tí o bá wà ní ẹ̀ka ìṣúná o gbọ́dọ̀ jọba kí o jẹ gàba níbẹ̀ o ní agbọ̀n náà tí o bá wà ní ẹ̀ka ìṣeré ìdárayá o gbọ́dọ̀ jẹ gàba kí o jọba níbẹ̀ ní agbọ̀n tí o bá wà o gbọ́dọ̀ jọba níbẹ̀ gẹ́gẹ́ bí ọba ọ̀pọ̀ ló rò pé nínú iṣẹ́ ìránṣẹ́ nìkan ni o ti gbọ́dọ̀ ṣojú Ọlọ́run kì í ṣe tòótọ́ o gbọ́dọ̀ ṣojú Ọlọ́run nínú iṣẹ́ tí o bá yàn láàyò o gbọ́dọ̀ jẹ́ ọba níbẹ̀ kí o sì fẹ́ Ọlọ́run a kò gbọ́dọ̀ fi àwọn ẹ̀ka wọn nì sílẹ̀ fún àwọn ẹlòmíràn láti jọba níbẹ̀ o ká wá máa ṣàròyé pé kò ṣe nǹkan kò sí nǹkan tí Ọlọ́run ṣe láti jẹ́ ọba ní ilé iṣẹ́ rẹ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ takuntakun níbẹ̀ o gbọ́dọ̀ tayọ láti di ẹni tí a kò lè fi ọwọ́ yẹpẹrẹ mú o tàbí kí a fi ọwọ́ rọ́ sẹ́yìn nínú iṣẹ́ rẹ̀ pẹ̀lú èyí ìwọ yóò máa dàgbà títí ó fi máa dé òkè títí ó fi máa di ọba àti olórí ní ilé iṣẹ́ rẹ ní ìgbà náà ni o máa wá gba ìṣàkóso ìfẹ́ Ọlọ́run ní ibẹ̀ ìwà yẹpẹrẹ àwa onígbàgbọ́ ti tó gẹ́ o tó gẹ́ láti máa sá sẹ́yìn fún àwọn ipò adarí nítorí a rí àwọn tó dúró nínú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ rántí iyọ̀ pọn dandan nínú oúnjẹ o kí ó bàa lè mú adùn rẹ̀ jáde bákan náà ni ìmọ́lẹ̀ sì wúlò nígbà tí òkùnkùn bá wà ní ibì kan ẹ̀yin ni iyọ̀ ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé o Mátíù orí ìkarùn ẹsẹ̀ kẹtàlá àti ìkẹrìnlá ẹ lọ sínú ayé láti ṣe àkóso ìgbẹ̀yìn yìí o ìrònú ṣé wàá jẹ́ ọ̀kan lára àwọn ọmọ Ọlọ́run tó máa mú ògo wá fún orúkọ rẹ̀ nípa ṣíṣe iṣẹ́ takuntakun láti di olórí nínú ilé iṣẹ́ rẹ bí tó bá kọ wájú sí wa ẹ jẹ́ ká tá tó bá kọ̀yìn sí wa ẹ jẹ́ ká tá bó bá wá kù àwa nìkan ẹ jẹ́ ká tú èrò ara wa pa
ǹjẹ́ a ó jẹ́ lára ọmọ Ọlọ́run tó máa mú ògo Ọlọ́run fún ilé iṣẹ́ wa nípa ṣíṣiṣẹ́ takuntakun bí? Olúbùkọ́lá Ayakún ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.